ló ń kó sẹ́sẹ̀ táyà mi. Ẹ ọ̀gbẹ́ni má dòbí sí mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ fọ̀. Ọ̀gbẹ́ni ṣé nǹkan ṣe ẹni ṣé ó fẹ́ fọ́ gíláàsì mi ni ṣé nǹkan ṣe bó ṣe ń kan mọ́tò mi ni. Mo fẹ́ sọ fún yín pé mo ti fọ́ tán ni. Ọ̀fọ̀ kí ni tán. Tuwari àlàyé. Ọ̀gbẹ́ni má tu àmì o. Mọ́tò yín dọ̀tí ni. Àbúrí ẹ̀ dàrú ni kí ló ń ṣe ẹ̀. Ó dá mi dúró láàrin mọ́tò láàrin títì tó bá yẹ ní àwọn celebrity kan ìwà wọn ò dá ṣó yẹ kí yìnbọn pa ẹ́. Náà mo bèèrè lọ́wọ́ ẹ̀ ni ṣó yẹ kí yìnbọn pa ẹ́. Mo ń lọ jẹ́jẹ́ mi lójú ọ̀nà ó dẹ̀ kó nǹkan sẹ́sẹ̀ mọ́tò mi. Ṣé o fẹ́ rọ́ọ̀bù mi ni? Mi rọ́ọ̀bù mi bá yín fọ mọ́tò ni. Kí ló fẹ́ ọba mi fọ mọ́tò? Ṣé mi àti ẹjọ́ lágbèmọ̀ pé ọba mi fọ mọ́tò? Ẹ tó wípé mi fẹ́ kọ́ máa rí bí onídọ̀tí. Gbogbo onífíìmù lè máa rògbè bọ̀tà. Wọ́n sọ fún ẹ àbí? Wọ́n sọ fún ẹ pé bá dé àmúdàgbà sí àbí? Aláyé máa ní sùúrù. Kẹ́mi àní Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Pé mo bẹ fọ mọ́tò. Mo ti gbọ́. Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín. Ẹ fún mi lówó tèmi kí n máa bá tèmi lọ. Èló lówó ẹ̀? Wàásù lówó mi, wàásù ni máa ń fọ mọ́tò. 50 naira ló fẹ́ fi fọ adúró 50 naira. 50,000 ní mi ń fọ mọ́tò, èwo ni 50 naira. Ọmọ ṣé ìṣe prank ni? It's a prank. Aláyé mi ṣe prank, ṣe rí fóònù lọ́wọ́ mi. Àṣé lórí burúkú wa ni ẹ ni. Ẹ ṣe prank ó fẹ́ gba 50,000 lọ́wọ́ mi fọ mọ́tò 50,000. Ó ṣe dọ̀tí mọ́tò fún mi. Ó fọ táyà mi o. Àmì ń fọ táyà, tí máa fọ táyà 80 bèèrè, 30 bèèrè máa fọ táyà. Kọ̀dẹ̀ àwọn. Ṣé ń fọ́ ni? Kọ̀dẹ̀ àwọn. Kọ̀dẹ̀ àwọn. Ṣé dúnadúnà ṣé òun wáṣẹ́? I can see you are a youth. Ṣé o fẹ́ ṣiṣẹ́? Mo lè connect ẹ máwọn tó máa fún ẹ níṣẹ́ gidi ṣé o fẹ́ ṣiṣẹ́? Rárá, iṣẹ́ tí mi ń ṣe iṣẹ́ alálùbáríkà. Ẹ nà. Iṣẹ́ tí ilé náà ló fẹ́ ṣe. Aláyé ẹ̀wò ẹ má rò mí lẹ́jọ́ ẹ fẹ́ mi lówó mi kí n máa bá tèmi lọ. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi reason tí Buhari fi sọ pé ara yín Nigeria youth tó lazy yẹn rè o. Ó dúró láàrin títí o block mọ́tò mi ó dẹ̀ dómi sí ara mọ́tò dọ̀tí mọ́tò fún mi ó ní kí n fún ẹ ní 50,000 ṣé ẹnu ẹ ò fi ẹ́. Ìṣọ́ aláàláyé. Má fọkàn mọ́tò mi mọ́ o. Mi fẹ́ dra yẹn ni. Ìgbà tó sọ pé ò fẹ́ iṣẹ́ ò fẹ́ kí n connect ẹ kò dẹ́ ṣe pé ò ń ṣe fíìmù tí màá fi lè help ẹ nǹkan tí mo ní lágbára ò ní. Owó kí lélẹ̀ kí wọ́n fi 1,000 1 bay. Ó fẹ́. Ẹ kí ni màá fi 1 bay ṣe aláyé mi ń ṣàpọ́nlé ẹ látàárọ̀ o ní kò ní tiẹ̀ látara mi o. Irú owó èrè wo lélẹ̀ tẹ́lẹ̀ fún mi. Ọba Fẹ́mi ń wá àsokò jẹ́ máa bá tèmi lọ jàre. Tí ta ni fún. Kí ló owó èrè wo lélẹ̀ fún mi yìí. Èmi lélẹ̀. Aláyé ní sùúrù. Mo dáhùn bí àkọsíjà aláyé olórí burúkú ẹ máa gbé ẹdẹ kan sọmẹǹtì lọ́kàn. Aláyé ẹni sùúrù mo já wèrè ní lálàbàlà yìí onífíìmù ní yín mímọ́. Àwọn iṣẹ́ wèrè ni. Ẹbẹ́ yìí ni Ibrahim Chatta máa ń wò ó. Ọmọ mi àfọ ewu ewu mọ ń ṣàfà o bẹ́ẹ̀ torí kó máa rí mi mọ ń ṣàfà láìtàláì small bit la mo máa ń sọ fún àwọn afáàyàn kan tó máa ń invite mi pé mo kì í ṣàfà mo kéwú gbogbo eléyìí tá máa ń ṣe tá máa ń gbọ́nu fíìmù náà lèmi náà máa lọ sọ fún wa mo ń ṣàfà o mo gbé ọmọ bádíà ni mí ọmọ ayége ni mí bọ́sì ní mọ́tò àbújá bọ́sì ní mọ́tò jọ mo láìkì yín gan aláyẹ wo gbogbo fíìmù yín mo ti wo fíìmù yín tẹ ṣàrúgbó ẹ má ṣe babaláwo. nǹkan tí èyí ẹni pé mo ti kí náà kí ló fẹ́ ṣe ẹ wo ìwọ ó lè bọ́lẹ̀ bẹ́ẹ̀ mo ti santa lọ́ọ̀kì ẹ̀ jágà
Austin. Gbogbo tíátà lè máa ń pè bọ́ọ̀tà. Ẹ wo ẹyin kẹ. Ẹ gba 50K lọ́wọ́ mi. Èmi ra ló tálá. Máyì. Ọ̀dẹ burúkú ni ẹ. Wá. Roll up. Roll up, sir. Roll up. Roll up.